So I read this headline in Punch newspaper. It said that kidnappers release victims after Sunday Igboho gave 2 hours ultimatum. Like Sunday Igboho said, he told the kidnappers that I give you 2 hours to release those people you kidnap, and the kidnappers were trembling. They were scared. They released the victim. Ẹjọ́ ẹ̀gbọ́n Sunday Igboho, mo fọlọ́run bẹ̀ yín, mo fi gbogbo nǹkan tẹ́ bẹ̀rù, mo bẹ̀ yín torí Ọlọ́run ẹjọ́ ẹ bá wa threaten àwọn tó kidnap àwọn student ẹni ní Ọ̀yọ́ state. Ọ̀kan gbòógì lára ìdojúkọ tó ń wáyé lọ́wọ́lọ́wọ́ sí wa nílẹ̀ yìí ni bí wọ́n ṣe ń jìyàn gbé jìyàn pa, bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn nípa kàyáká, àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́, tó fi mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Oríire ní Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ọ̀hún ni wọn ò tí ì dé títí dòní o, àmọ́ kàkà ká sáré bí wọn ó ṣe jáde ń ṣe làwọn olóṣèlú ń polongo òhò. Yorùbá ló sì ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ rí o, eegun aláré Tóbi Fásùgbà ló kọ mi. Mo kí yín bí ẹ tí ń wò wá jákèjádò àgbáyé òde òdòbí. Mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. Mo kí yín olótù àti gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wà káàkiri àgbáńlá ayé. Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ogun iwájú, ogun ẹ̀yìn kò ní gbé wa lọ tẹbí tará ní orúkọ Jésù. Àmín. Bí ẹ ṣe nífẹ̀ẹ́ lé bẹ́ẹ̀ ṣe ẹyẹ bẹ́ẹ̀ yẹ́kẹ́, Ọlọ́run á nífẹ̀ẹ́ yìí náà. Àmín. Gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹ́kẹ́, ìfẹ́ Ọlọ́run nípa lẹ́yìn yìí náà lórúkọ Jésù. Bó ti kílù Nàìjíríà kò le tó, kò ní gbé wa lọ, á pìtàn rere gbẹ̀yìn ní orúkọ Jésù. Àmín. Àmín. Tọ́ ẹ ṣeun. Ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ètò yìí, àkàwé ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ gan ní tààràtà ni. Àmọ́ lásìkò tá a wà yìí, ká tó wọnú ọ̀rọ̀ ètò ààbò yẹn tán, ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ náà. Ó ní ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, olùdásílẹ̀ ìkànnì Àgídìgbò FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí lọ ó ń bọ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat Alhaji. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó wá ń débi pé a ti ń gbọ́ rùnrùn pé wọ́n ò wó Àgídìgbò, wọn ò ní wá Àgídìgbò, wọn ò wá Àgídìgbò. Gbogbo kinní yìí mo mọ̀ pé ẹ̀yin náà ti máa gbọ́ sí i. Kí ni tẹ́ ẹ lè kọ́kọ́ sọ lórí ẹ̀? Torí mo rántí nígbà kan rí tẹ́ ẹ ti sọ nínú ọ̀rọ̀ kìlọ̀ kan wípé Olúwa fi hàn yín pé kí Alhaji kí wọ́n má ṣe gbégbá ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá ipò gómìnà tí wọ́n ń dù yẹn. Kí lẹ rí sọ sọ́rọ̀ tó wà lẹ̀? Ẹ ṣe olótù. Ṣe rí Yorùbá ń pa òwe kan. Wọ́n ní ó ń bọ̀ wá sí bí ọ̀gọ́, kò dé bí ọ̀gọ́, ó ti fẹ́ dé bí ọ̀gọ́ ń sìn. Ṣé tẹ̀ ń bá ń sọ̀rọ̀ ńgbà míì, ẹlòmíà rò pé bóyá èèyàn kan ń sọ̀rọ̀. Mo kàn máa ń wo tẹ́mi bá ń sọ̀rọ̀ ni pé ṣé tí n bá sọ pé nǹkan báyìí kó má kéèyàn má ṣe yẹn, kí ni mo fẹ́ gé níbẹ̀? Kí mo fẹ́ contest ni? Àbí mi jẹ́ bí family Mákindé àbí family Oyè Alhaji? No, I'm just saying what God was trying to tell me that time. And people, àwọn èèyàn kan wà tẹ́ pé tó má ti nífẹ̀ẹ́ nìkan, a máa gbọ́rọ̀ lódì ó sì tó kàn. Ṣé rí kò sẹ́ni tí ò ní àǹfààní bá ti jẹ́ ọmọ ìlú kan tó bá dẹ̀ ti qualify báyàwó ló kàdé ìtàn ní kọ́kàwé dé nígbà bíi kọ́kọ́ ló gbọ́dọ̀ ní tí ò lè jẹ́ olórí orílẹ̀-èdè, tí ò lè jẹ́ gómìnà. Ṣùgbọ́n àwọn bá máa ń pa òwe, tó tí ì bá ń sọ Yorùbá máa ń pa òwe gan, máa ń sọ èdè òyìnbó, máa ń sọ Bible gan, máa ń quote Bible gan. Àwọn bá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní ìwọ̀n ara ẹni lẹ́nìkan kì í mọ̀. Sorry, ìwọ̀n onímọ̀ lèèyàn kì í mọ̀, ṣé kì í mọ̀ wọn ara ẹ̀. Ṣé dípò tí Alhaji Oríyọmí Hamzat ti dìmú, kò tọ́ sí kò òṣèlú o. Wọ́n tọ́ sípò. Why? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹni bá ti jẹ́ èèyàn tó wà straight forward, tó ń fi àṣírí aṣebi hàn, wọ́n ti pé àwọn aṣebi náà wà náà tó máa dìbò fún ẹ o. Jẹ́ òkè tí mo sọ lọ́jọ́ ìnìyẹn. Torí pé kí ni gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí yẹn? Ẹ rò pé wọ́n tó bá yàn yọ̀ nínú ẹ̀ ń dùn ni. Ẹlòmí wa wọ ọ̀nà tó máa gbà àtàkì ẹni. Tí ó jẹ́ pé tí nígbà tí inú èèyàn bá ń dùn,
nígbà téèyàn bá ń bínú ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún téèyàn bá máa ṣe nìkan wọ́n lè lo against èèyàn. Nígbà tí mo rí ẹ náà lọ sẹ́ǹdì ẹ̀ sí mi nígbà tí mo wo fídíò yẹn ó ti affect máa yẹn ó ti lé ó ti affect ẹ̀ torí nǹkan tá à ń sọ yìí sì ẹ̀sọ́ sì pọ́n fẹ́ wo iléeṣẹ́ àgídìgbò tó máa wo léèní ṣé ẹ̀yin lè máa gba máa yẹn ṣiṣẹ́ lọ́la kò dẹ̀ sí ṣe rí àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ń wò yẹn kò sí tán lè ṣe o gọ́ọ̀mẹ̀ntì òṣèlú Nàìjíríà bí ọ̀dà ẹ̀ ni wọ́n burú gan o ṣe rí wọ́n máa ń sọ̀rọ̀ kan lè Yorùbá wá ní mo súnmọ́ ba níwọ̀n ìgbèje mo jìwọ̀n sọ́ba níwọ̀n ìgbẹ̀fà àwọn olóṣèlú ò ṣe é súnmọ́ wọn ò dẹ̀ ṣe é jìnnà sí tó túmọ̀ sí nìyẹn. Wọ́n tún máa ń sọ lẹ̀ Yorùbá wọ́n ní ajunilọ ó lè dununù síbi tó bá fẹ́. Ẹ bọ́ ìbáyọ̀ síbi tó bá fẹ́. Gbogbo sára jù sọ lórí rédíò wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ mọ̀. Ọjọ́ tí mo ti bẹ̀rù àwọn èèyàn tó bá silent lérú gómìnà wọn yẹn ni ọjọ́ tí Àtíkù ti wá sí Ọ̀yọ́ ló ti ń sọ̀rọ̀ owó ẹ̀ tiẹ̀ ẹ tó jẹ́ tó ń sọ̀rọ̀ owó ẹ̀ tiẹ̀ tètè máa ń sọ̀rọ̀ èmi máa ṣọ́ àwọn ọ̀rọ̀ tó já lẹ́nu ẹ̀ má dẹ̀ máa nóòtì ẹ̀ síbi kan ọ̀dẹ̀ nímọ̀ nígbà tí mo wà ní ṣọ́ọ̀ṣì kan pásọ̀ ọ̀bẹ ó lóun bẹ̀rù mi mo ní kí ló dé ó ní máa ń kò tiẹ̀ owó ẹ̀ tiẹ̀ tó ń sọ yẹn tẹ́ bá mọ stóòlì owó ẹ̀ tiẹ̀ yẹn bí tó bá lọ káwá ní jẹ́ntu máa ń kọ́ wá fi yẹn ṣẹ̀ sáàpù òṣèlú ọ̀dẹ̀ níyẹn jẹ́ntu olótù báyìí nǹkan tó bá jẹ́ntu àwọn ló máa ń burú jù àwọn tó jẹ́ntu fẹ́ wò yẹn tẹ́lẹ̀ tí wọ́n ti gbẹ́rẹ́gbẹ́rẹ́ bẹ́ẹ̀ ló ti ṣe yẹn o àwọn jẹ́ntu pẹ́sì kò sí tán lè ṣe torí wọn ò ní sọ̀rọ̀ jáde kó lè gbá àmọ̀ràn ìtọ́kọ̀ ọba ní kọ́ṣe náà máa ṣe wọ́n á dẹ̀ kọ́fà wọ́n á dẹ̀ fojú fúrú. Aláàjì ṣe rí ẹ bá ṣàkíyèsí dáadáa o àwọn ará bíi wọ́n close tẹ́lẹ̀ o kí ló wá lè fà á tó fi pínyà màá ṣàlàyé díẹ̀ fún yín náà tí mo study ṣe ní Nàìjíríà yẹn olótù mo sọ̀rọ̀ kan jọ́ káwọn kan pè mí kéyà tí mo ń gbèlú ṣe pè ní ìránṣẹ́ Ọlọ́run ni mí kí ló yẹ bá máa dá o ní òròpórí tiwa yìí ni. òròpórí tiwa. Ohun tí mo sọ ń jọ ẹni ẹ̀kẹ́ nìkan pè mí tí mo sọ pé mo ń gbé Nàìjíríà ṣe pé mo ń sọ òótọ́ ni. ẹ̀yin yẹn bè lọ́wọ́ ara yín kí ló lè fà á. ó lè yọrí àwọn ọmọ àtàwọn tó bá jọ ọmọ tiwọn. torí àwa ti gba bullshit adẹ̀ tí fi ń gbà tí fi ń para. adẹ̀ tún yọ pẹ̀lú ẹ̀ ẹnìkan á kò ní gómìnà ẹnìkan á kò ní president á fẹ́ fi èèyàn síbẹ̀ gbogbo wọn ni o ẹ wo yí ẹ̀sìn Tinubu ti kò ní Lagos state governor títí dè ní òun ló fi hàn síbẹ̀ ṣé democracy la practice yẹ ẹ máa gbàgbẹ́ yẹn wo ṣe pé wọ́n fà kan náà ní rífà títí Wike the same thing náà ni Yàyà Bello tẹ́bá àwọn tá a kàn lè máa gbọ́ nìyẹn bó ṣe wà káàkiri nìyẹn wá tó jẹ́ pé wọ́n dìbò yẹn wọ́n débẹ̀ ni pẹ̀lú opinion àwọn aráàlú wá tó jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ open for everybody ìjọba fẹ́ torí pé kí ni wọ́n ti mọ̀ káwọn ti ṣe ohun tí ò dáa nìyí wọ́n dẹ̀ ti mọ̀ pé èèyàn tàwọn á máa kọ́fà bẹ̀ bẹ̀sì èèyàn tí ṣe èèyàn tàwọn kódà á gbọ́n àwọn yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí ni that's number one. Number two ẹ tún àwọn olóṣèlú yẹn wọn ò ní ṣe tọkọgbalé wọn lọ ẹ̀ẹ́dà kan bọ́ sí sẹ́nítọ̀ why immunity náà wà o ẹ̀ẹ́dà kan bọ́ sí rep immunity náà ẹ máa wo gbogbo tí mo sọ kalẹ̀ yẹ o ṣùgbọ́n àwa Nàìjíríà a kì í wo àárín yẹn pé why ṣé wọn nìkan ni àti ẹ̀rí kan gbà kan sẹ́ kí wọ́n ṣe ń kó bí ọmọ ìlú fi sí àti gọ́fìnà owó alámọ̀ ọmọ ẹ̀ ní ọ̀gá àwọn rep leader ọmọ ọ̀kan náà ní ọ̀gá àwọn senator leader ó tọ̀hún ti kú sí ilẹ̀ Yorùbá yìí náà ni láwọn àtàwọn ìjọsọ Yorùbá kan náà so ṣe rí máa yẹn lẹ́ni tó fẹ́ lò Alhaji qualify Alhaji dẹ̀rẹ́ àwọn èèyàn gba tiẹ̀ so ó wá kun ọ̀nà tó fẹ́ gbé gbà ó dẹ̀ pé tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ òun yìí àgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni o àgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ni mo sọ lọ́jọ́ yẹn pé mo wà láyé gba Gani Fáyẹ̀mí fẹ́ ṣe president náà Gani Fáyẹ̀mí àgbà mọ̀fin yẹn wọ́n wà láyé gbà yẹn mo wà ní Nàìjíríà gbà yẹn in fact ìròkó win local government bí tó wà bí wọ́n ṣe ń jà faraàlú tó
kẹ́ bá lè mọ́rò òdútà bára wa. Ọjọ́ kan wọ́n fáwọn kan ní sachet of ìjẹ́sàmíkọ́ káṣà ṣiṣẹ́ mu wọ́n dẹ̀ tún ṣe àkọ́bá ẹ̀ mo ti gbá tèmi oúnjẹ tó wà jẹ́ lẹ́ẹ̀kan kẹ́ bá lè mọ́rò Nàìjíríà yìí. Èmi àti ìyàwó mi a sọ̀rọ̀ kan ní a week ago. Ọ̀rẹ́ ẹ̀ kan pè é ní nǹkan bíi 5 or 6 months ó dáṣẹ́lẹ̀ sí Nàìjíríà òun náà wá sọ kí n jọ ìmọ̀ òun wá gbálẹ̀ ó ní ọ̀gbẹ́ni Nàìjíríà tó bá ti ṣe náà máa lọ gbélé o ó ní ọ̀rẹ́ òun tó ń ṣe mo ní wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀. àbí kí mo fi àṣẹ sẹ́nu kò tó oṣù mẹ́ta gbogbo nǹkan yẹn ń pátápátá ni. Kódà ìyẹn tó ra mọ́tò fún àwọn fi ṣe Uber bó ṣe ra mọ́tò fún tó padà tábúrò báyìí kò tí ẹ fi ṣe Uber ara lọ tà bẹ́ẹ̀ ni. Ó wá ń sọ fún mi pé Nàìjíríà ṣòro ràn lọ́wọ́ àwọn èèyàn tó wà Nàìjíríà nìyẹn o wọ́n dẹ̀ ń fẹ́ kí lórí wọn kó wà plain kó lè wọ́n nice ibẹ̀ náà ń ṣiṣẹ́ ẹ rí báwọn èèyàn ṣe rí ni. ṣe rí Aláàjì èèyàn tó pure ni ṣùgbọ́n ó bẹ́tà kó fààyàn kalẹ̀ kárọ̀bẹ̀rẹ̀ gbà ó bẹ́tà ẹni tó bá wà kókò lè jẹ ojú òun kó fà á kalẹ̀ kó wá fún support. ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́, intimidation is out now. Èmi kọ́ ni mo ní Àgídìgbò, ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò ṣe bí ẹni gbé kéèsì wá wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, omi ni èmi máa mu. Kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ ńbẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi mọ̀ ọ́n ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀ kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o, ògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ l'Àgídìgbò ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá, àwọn tí tó ń bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa, ẹ mọ̀ ti pa gan, ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wó, ẹ gbé katapila wá, ẹ wá wó. Gbówù yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn, ẹ gbébọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀ ẹ wò, ẹ wá wó Àgídìgbò. Èmi kọ́ ni mo ní Àgídìgbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wó Oríyọmí, ẹ lè wó Oríyọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé gbà tí mo bẹ̀rẹ̀ mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò níbẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo, inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ tó mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ má wọ̀ padà.
ẹ̀yin tẹ́ fowó yín ra aṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa ẹ má wọ̀ mọ́ tákòókò táàfin ní ẹ má wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde nínú ẹgbẹ́ accord tẹ́ ẹ jẹ́ candidate gangan yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíńjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ candidate tẹ́ ẹ ti di candidate nínú ẹgbẹ́ accord, ẹ dákun ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ ṣọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́. Wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kánná ẹ mọ́ fi inú ilé mọ́, kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ ẹ bá ń gbé, ẹ lọ bá chairman community yìí, landlord and landladies association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mí o. Kí kálukú tó sùn lálẹ́, ẹ já máa wá agbègbè wa o. Kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn, wọ́n gbókú ẹ̀ wá o. Wọ́n lè lọ dáràn, wọ́n wọṣọ yẹ́lò lọ o, kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn ará bí ti ṣe tán o. Wọ́n lanu wọ́n la máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bá ru wa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn iléeṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó mọ́ lọ tàwọn aládàáni kọ́lọ́hun tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìyìn sọ pé ìjọba àpapọ̀, ìyìn sọ ibi tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀. Ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà. I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó ló ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun. Ìbò wèrè wọn a máa kà á, ìbò dìndìnrìn tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà. Ìbò dìndìnrìn ení, ìbò pòfẹ́sọ̀ èjì. Bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó, wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù. Tí dìndìnrín bá tẹ̀ sínú ihò, wọ́n tún kà á. Kì í ṣe pé bóyá òun náà ń bájà o, n tó ń bájà fún ni pé wàá tú wa síta. Ohun tó ń fàjà wọn nìyẹn o. Wọ́n ti mọ̀ pé tó bá dìbò yẹn tẹ́ pé ìbò gangan náà dì tán ló jìbìtì, òun ló máa wọlé. Ọdún tó wá fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe ni pé ó ní Tinubu ló máa support pírẹsidẹ́ǹtì, ó tún ti ní chance látọ̀dọ̀ federal. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? Now ṣùgbọ́n tó kúrò ń bẹ̀ ó mọ̀ pé kódà tó ìdórí Babaládọjà tí wàá ṣọ́ra ẹ̀, Oríyọmí á tú fàìdé bẹ̀. Ohun tó ń ba ẹni tó filẹ̀ lẹ́rù nìyẹn. Ṣẹ́dẹ̀ mọ̀ àwọn olóṣèlú yìí wọ́n máa ń là kán máa lo àwọn ọmọ ọ̀tá nǹkan kan. Ṣẹ́yìn nísìn ẹ̀yìn sì náà máa pè kẹ́ máa lọ sí ibi kan sí ẹ̀ ráyè, ṣùgbọ́n tí ò níṣẹ́ tẹ́kẹ́ kan aládé kan tó ń lò nìyẹn. Àbí ṣé bíríkìlẹ̀ tó gbaṣẹ́ tí ò tí mọ̀ tó wà nílẹ̀ tó ń làágùn lọ́wọ́ báyìí, àbí ẹni tó wà ní báǹkì báǹkà, àbí ẹnjìníà tó wà ní sáìtì kò lè ráyè. Ṣùgbọ́n tẹ́kẹ́ wọn ní nǹkan tó ń ṣe inú màdàmú láti jẹ ọ̀nà máa ń lò. Ó dẹ̀ lè fẹ́ lò wọ́n lénìí kó lọ bá wọn lọ́la kó lọ bá wọn lénìí. Ìyẹn tó fà á tí àwọn aláàjì náà òun náà ti bá wọn ṣe ó mọ̀ ṣe ń ṣe ọ̀nà tó wá fẹ́ gbà lo ègèsì ẹ̀ nìyẹn. Tí wọ́n dẹ̀ lo ègèsì ẹ̀ wọ́n win. Tó rẹ̀ tó wà ní páwà. Bàbá yìí sọ̀rọ̀ kan bí bàbá yìí ṣe wà láì mi lè sọ wọ́n kí bàbá yìí ní ọmọ olú lọ́yọ̀ọ́.
ẹ rí wípé gọ́fìmẹ̀ntì ẹ̀ bá lójú 4 months lọ or 1 year kó tó gbàjọba ohun tẹ̀ bá ṣe gọ́fìnà fún odidi oṣù kan péré ó ní kò lè tó ṣì mọ́ oṣù kan péré ni o ẹ mọ àwọn connection máa tó wá everywhere ni ẹ mọ ya àwọn kan tó máa ti ní agbára lórí ẹ ni kò ẹ wò kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọn ti fẹ́ fà àárín yẹn sílẹ̀ torí àwọn àṣírí kọ̀ọ̀kan máa tó máa lágbára tóbi téèyàn ní ìdè èèyàn á tẹ́ kọjá bẹ́ẹ̀. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pàbàmbarì ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. ẹ má wàá gbàgbé o ẹni tá à ń sọ yìí sì ẹlẹ́wọ̀n sì ẹnìkan jáde kó gọ́fúnà ọdún mẹ́jọ ló lò ọ̀tún máa ṣe sẹ́nitọ̀ sí ẹlẹ́kìnní èmi lè tì mí ti jẹ 6 ṣáyé tiẹ̀ nìkan ní 1 bá dẹ̀ ṣe é lọ nìyí ọlọ́run ló máa ṣàánú wa olóòtú ẹ ṣe. ó dà ìyẹn bẹ́ẹ̀ ibi tọ́rọ̀ wá dé ọ̀rọ̀ òṣèlú ni àwọn èèyàn wa yìí gbé sórí nígbà tó yẹ pé ẹ kàn bójútó ọ̀rọ̀ ètò ààbò wọn ò bójútó ètò ààbò àwọn kan wá tiẹ̀ ń sọ wọ́n ní onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń lo òṣèlú ni pẹ̀lú ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yẹn ẹ gbọ́ ṣe é faramọ́. wọ́n sọ ọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn nígbà tí èmi believe pé ṣé ń gbọ́ mi. àgbọ́yé. tí nǹkan yẹn bá sọnù gbogbo ọ̀nà tẹ́yìn bá mọ̀ lẹ́yìn kó fi wá nǹkan ẹ̀ tó bá ká ẹ lára o tí nǹkan yẹn bá sọnù gbogbo ọ̀nà tó bá mọ̀ ló yẹ kó fi wá nígbà tí nǹkan rí bẹ́ẹ̀ téèyàn kan dẹ̀ volunteer ara ẹ̀ tó lò máa lọ wá kíní ìwá kò dẹ̀ ní kó mú wá kò ní kó mú nǹkan kan wá wá dídá àti tèmánì go ahead and do it I give you support wàá dẹ̀ yan àwọn ọlọ́pàá tẹ̀lé lẹ́yìn as a legal backup ní tèmi wọ́n sọ lọ́jọ́ yẹn náà ṣùgbọ́n tó fi di pé má wọ ọbẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ́ta native jáde yẹ ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ though Sunday Igboho àtàwọn tó fẹ́ wọ ọbẹ̀ yẹn sì wọn wà legally registered but àwọn ọlọ́pàá lè back wọn up àwo many video tó yẹ pé fìgìláńtẹ́ lásán ni wọ́n ọlọ́pàá dẹ̀ back wọn á dẹ̀ succeed lórí kan tó ń ṣe ẹ̀ wá àti tiwa ṣe wá yàtọ̀ ṣọmọ ọ̀kan nínú wọn ó lè wà mẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ olótú gbogbo nǹkan Nàìjíríà yìí ká máa fi ṣòṣèlú kò dẹ̀ dáa ní ìmọ̀ bó ṣe lára àwọn èèyàn o ọmọ tí mo bí mi ì rí ọmọ ọdún kan ọmọ ọdún méjì màá dẹ̀ máa ráṣọ ẹ̀ máa rí fọ́tò ẹ̀ àbí àwọn èèyàn yìí wọ́n bá yàn ro tiẹ̀ ni èmi rọrùn òṣèlú ń bẹ̀ ní ti tèmi o torí tó fi lè mú máa yẹn sọ pé kẹ́nìkan máa wọnú igbó kí wọ́n ṣe gbá kan padà kí wàá ní plan tí wọ́n gangan wá ní ọ̀kan sọ pé federal government ni ẹni tó wá jẹ́ local ńkọ́ fìgìláńtẹ́ ní bọ̀lọ́mọ̀ kí $50 àwọn ọdẹ tó ń lọ pa ẹran wà ní igbó náà tó ń gbé wọn dání náà wọn ò rẹ́jísítà lẹ́ni wẹ́yà wọ́n dẹ̀ ń lọ ń pẹ́rún so èmi ò rí nǹkan tó bá àgbẹ̀ tí mi ṣe rí yẹn àtijọ́ ẹni mi ti wà happy òótọ́ mo sọ fún yín láti gbà ẹ̀mí mo ti rò pé eléyìí ti yàtọ̀ sí nǹkan tá à ń rò ó ti yàtọ̀ olóòtú ẹ̀yin ará Nàìjíríà ẹ gbọ́dọ̀ understand àwọn èèyàn yípa àwọn èèyàn tí máa ń hùwà o wọn ò ṣe é jìnnà sí wọn ò ṣe é súnmọ́ gbogbo nǹkan wọn òṣèlú náà fi máa ń ṣe jù so go ahead. olóyè Sunday Igboho lọ sí Ìgbòho láìpẹ́ yìí wọ́n wo fídíò yẹn live. wọ́n tún bẹ̀rẹ̀ sí wọnú àwọn igbó náà
mo mọ̀ pé ẹ sọ pé ẹ ti wò ó àwọn nǹkan tẹ́ ẹ wò yẹn kí ni ohun tí ẹ rò kó lè jẹ́ òpin ìgbésẹ̀ yìí. ní last 2 weeks ó fi kíní kan hàn ìyàwó mi online kíní ẹ̀bẹ̀ láti Edo State ṣe rí àwọn youth tó wá gbọ́n jí ẹnìkan gbé báyìí wọ́n á mobilize around bíi 200 wọ́n á yà ọgbó ni èyí tí a gbé ọmọ rí odó èyí tí a gbé àdá èyí tí a gbé kíní kan tí wọ́n ti wá di pọ́nkọ̀ jà wọ́n lọ báyìí wọ́n á fa àwọn yẹn lẹ̀ ní wọ́n á fa àwọn yẹn lẹ̀ wọ́n á sá lọ ni o nígbò ya ṣé ń gbọ́ mi àgbẹ̀ àwọn ìlú yìí náà tún gbà wọ́n fẹ́ rántí ìrántí ìlú yẹn mọ́ sáwọn náà tún bẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Ìgbò àwọn Ìgbò náà tún ṣe the same thing Abia State èmi ò rí ohun kan tó bad nínú self defence o so criminal aka mi mọ́lé sí màá dẹ̀ ládàánlé àbíbọn màmá bẹ̀bẹ̀ irọ́ o self defence is allowed in everywhere in the whole world tó ṣe yín sìn otherwise ẹni tí ò tó nǹkan kan a máa pèrè mẹ́ẹ̀ẹ́dógún ni o ìgbésẹ̀ tó gbé torí mo rí i pé ó lọ síbẹ̀ ó pa àwọn Fúlàní jọ sí ààfin ọba ìlú yẹn ó dẹ̀ sọ fún wọn pé òun fún wọn ní 2 hours or 3 hours pé tí àwọn èèyàn wọn bá ti fi àwọn tó múlẹ̀ òun ò fẹ́ rí gbogbo nílò wọn àtẹni tó dá o àtẹni tí ò dá o because ẹ lè sọ pé ẹ̀mọ̀ àwọn ará bíi ṣe mọ̀ pé it's a good sense láti lè kọ́ọ̀bù nǹkan because kò sí bó ṣe máa rí wọ́n mọ̀ wọ́n is it not a week ago ní Ondo State wọ́n kó àwọn èèyàn bíi 90 or 80 something tí wọ́n ní àwọn Fúlàní nǹkan kan ni wọ́n tẹ́ pé wọ́n gbàbọ̀dè àwọn ní informant fún àwọn bandit bẹ́ẹ̀ náà wo kìnìún yẹn àwọn ìwà ń blame wọn pé kọ̀yẹ́ kan ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ n sọ kìnìún kan fún yín a ní láti wà fẹ́ bọ̀bọ̀ kan sọ̀rọ̀ kan ní Ìbàdàn ní ìjẹta tẹ́nìkan sẹ́ndì sí mi ohun tí wọ́n ti wọ ọ̀kadà this is motorcycle Fúlàní àwọn Haúsá yẹn wọ́n ti ń bá ẹlòmíì sọ̀rọ̀ lórí fóònù tàbí pé ó páàkì bá wọn ẹgbẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀lù ìlú ọ̀kadà kó lọ́mọ́ because wọ́n fẹ́ jí ẹgbẹ́ nìyẹn o tí ó ti yẹ yín sí ó ń wọ̀n àwọn èèyàn pé tó ń ṣe jù nìyẹn pé kó wà very careful olóòtú ohun tí Sunday Igboho ṣe ẹ̀mí support tó wá ń dùn mí bẹ̀ ni pé ṣé wẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ́sà mi ìfẹ́ lọ síbẹ̀ ẹgbẹ́ àyè. ẹ tẹ̀síwájú ṣé kí ni. ṣé Gani Adams ṣé ẹ mọ iye ọba tó náà ti gbé ṣá báwo ni ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ dá sọ̀rọ̀ yìí gangan torí àbí kò yẹ kó tí ì dá sí ni àbọ̀ nìkan tẹ́ ẹ kó ṣẹlẹ̀ torí mo ti rò ó ní ìdẹ́mọ́ tí mo lè sọ last time wọ́n sọ pé Aláàfin ló gbọ́dọ̀ ṣígun fáwọn ṣé èmi yẹn sìn torí èmi mọ̀ pé ká ní Ọọ̀ni okùn ajé ṣíjú adé bá wà láyé ni ká ní bàbá yìí bá ṣe wà láyé Lámídì Adéyẹmí irú nǹkan yóò lè máa ṣẹlẹ̀ o torí ẹ̀ jẹ́ pé wọ́n sọ níjọ́ kínní àná àwọn kan pè mí pé àmì enemy of progress àwọn ọba tó lọ ń wá láti lóyìnbó wọn yìí gbogbo nǹkan kan wà tẹ́kọ̀ ẹ̀kọ́ mọ̀ tán mọ̀ torí ọba èèyàn lẹ́jẹ́ o táwọn èèyàn fi di pé wọ́n ń gbó ọba mọ́kànlá kan náà wọ́n ti mú nílẹ̀ Yorùbá sí ni wọ́n tó ti pa 11 king olótù báwo lẹ ṣe ń gbèlú yẹn tẹ́lẹ̀ ò ti báyìí torí mo máa odidi ọba olótù ọlọ́run àbá yín ṣe àná ń gbàdúrà ṣá ṣùgbọ́n ní tí Sunday Igboho ṣe is a welcome address for me o to me o mi ò fẹ́ lè mi ṣe lè rò because èmi àwọn tó ń gbà lẹ́yìn ṣé àwọn family yẹn ní wọn ni máa dùn báyìí sí at least threatening lásán ni now ó threatening wọ́n dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ sọ̀kọ́ bàbá lè máa ṣe bẹ́ẹ̀ èmi rò pé nǹkan máa yàtọ̀. àwọn ẹgbẹ́ ti Fúlàní àwọn àtàwọn adarí Fúlàní kan ti sẹ́ǹdì mẹ́sẹ̀gì síjọba wípé kí wọ́n lọ dá olóyè Sunday Igboho lọ́wọ́ kọ́ ìyẹn ká lọ kọ́ṣàn wọn lórí ìgbésẹ̀ àti ultimatum. torí pé ó ń pààyàn àbí torí kíni. kí lẹ rí sí ìgbésẹ̀ àwọn ẹgbẹ́ Fúlàní àwọn adarí ẹgbẹ́ Fúlàní yẹn. wọ́n ní ọ̀rọ̀ ṣe ń fọ òye yẹn dọ́gbọ́n lọ díẹ̀ wọ́n ní ìbùkún ni ẹni tó fi ọ̀bọ lọ̀yàn kíní kan ní fẹ́ni tó gbà á. àwọn òṣè sọ̀rọ̀ jáde nígbà táwọn èèyàn ń já àwọn èèyàn gbé tó ń pa àwọn ọba Fúlàní wo ló jáde pé táwọn èèyàn àwọn ń ṣe ọ̀dà ẹnìkan wá dìde ń ṣe wọn rescue èèyàn ní kan dá lọ́wọ́ kọ́ as what
nílùú ẹ̀. That is rubbish for me. Èmi believe pé for example ń sìn à ń ṣe Yorùbá association nílùú tí mo wà, nǹkan wá ṣẹlẹ̀ pé Yorùbá ṣe nǹkan kan à ṣe nǹkan kan sí o, wọ́n wá kó Yorùbá kan sí àwọn Yorùbá kan sí prison àbí wọ́n ṣe àwọn kan Yorùbá kan léṣe, àwa ń blame àwọn yẹn nígbà táwọn yẹn ń ṣe tí ò dá kí làwọn ṣe sí. Wọ́n mọ nǹkan tó ń ṣe ni wọ́n ti gbàgbé pé ayé ọlọ́ba ọ̀lọ́ títí àwọn kan ló wà níbẹ̀ lẹ́nu, so wọ́n lè pàṣẹ fún ìjọba, àwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde ni. Ṣùgbọ́n táwọn bá rò dáadáa wọ́n mọ̀ pé òun ṣe 40 Yorùbá wọ́n ti ṣe wà láàrin wa kì í ṣọ̀rọ̀ 40-50 years tó fi rí báyìí gbogbo wọn lórí tó ń ṣẹlẹ̀ kí làwọn ṣe sí. Wọ́n ní kò ń ṣe Fúlàní Nàìjíríà tẹ̀bí Fúlàní ń jẹ́ kọ́ pé kàdé àwọn Fúlàní generally pé anybody bá ti pàdé Fúlàní tó ṣe Nàìjíríà o kọ́ máa fọlọ́pàá máa arrest fúnra wọn kọ́ bẹ̀rẹ̀ sí ṣàyàn burúkú láàrin ara wọn fúnra wọn anybody ní máa sọ ẹ̀ tó ń sọ ẹ̀ náà lọ́jọ́ ṣe wọ́n rí wọn gẹ́gẹ́ bí ọmọ ogun ọlọ́jọ́ iwájú tó ń ṣe wọ́n nìyẹn. Tí ìbá ṣe yẹn ni àwọn Fúlàní ẹgbẹ́ yín wọ́n ń gbèyàn wọ́n ń pa wọ́n ń jólé nǹkan kan nù yín ò jáde kó condemn ẹ̀ ẹnìkan wá dìde ń sọ bẹ̀rẹ̀ sí ní fún wọn ní ọ̀fọ̀ ní alọ́kọ́ ẹwọ́kọ́ nìkan da ẹsẹ̀ nìkan kọ́ tó dẹ́sẹ̀ náà kọ́. That is rubbish talk. Èyí tó ń sọ yẹn ò ń sọ̀rọ̀ èyí tó ń sọ ẹnìkan lè lájú ẹ̀sìn lẹ́kọ̀ọ́ máa bá tiẹ̀ jẹ́ kó dẹ̀ nìkan máa sọ̀rọ̀ dà gbogbo ọ̀lẹ̀ jẹ́ ń tu ọmọ líle máa wà nú ẹbí. So èyí tó ń sọ yẹn kò sọ̀rọ̀ mẹ́rin lótú kò sọ̀rọ̀ nú yẹn. Kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọ́n lè mọ̀ọ́mọ̀ tán kí wọ́n dẹ̀ wò pé àwọn akẹ́kọ̀ọ́ yẹn àwọn fẹ́ kí wọ́n jí wọn gbé. Olótù ẹ rí olóṣèlú ní ìdákọ̀ Ṣèyí Mákindé o kò sí dán lè ṣe o ẹ gbàgbé tí mo sọ lẹ́ẹ̀kan nípa wẹ́ẹ̀tì ẹ̀ o ṣé mo tún pè ní wẹ́ẹ̀tì ẹ̀. Bẹ́ẹ̀ni. ṣe pé ẹ̀ ń tàn sọ ló sọ bẹ́ẹ̀ táwọn ẹ̀kọ́ bá ń rò pé wọ́n rọ̀rọ̀ báyìí wọ́n ní point ṣùgbọ́n gẹ́gẹ́ bí èmi o mo máa ń sọ̀rọ̀ kan fún yín pé àwọn agbófinró evidence àti proof wọ́n máa ń wá evidence and proof làwọn máa ń tẹ̀lé. Ẹ̀yin oníròyìn ọ̀nà máa ń rí fact àwa truth làwọn máa ń tẹ̀lé àti righteous. Èmi ò rí evidence mi dẹ̀ rí proof bẹ́ẹ̀ tí n tó sọ ń jọ yẹn táyà bá ń rò pé ó lè ṣerú ẹ̀ ó ṣe máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé wẹ́ẹ̀tì ẹ̀ tó dẹ̀ mọ̀ pé wẹ́ẹ̀tì yẹn èèyàn ló ń sunná àti ilé àti mọ́tò wọ́n sùn wọn mọ́tò. So automatically wicked act nìyẹn náà wicked act nìyẹn ẹ má dẹ̀ ti ní wicked act kò tí ó lè ṣe bẹ́ẹ̀ mi I don't believe he can do it bẹ́ẹ̀ gbólóhùn tó pè ń jọ yẹn ó bad so tí mo rí nìyẹn olótù. Ọ̀rọ̀ lélẹ̀ báyìí o ọ̀dà àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣé wọn wà ní di gbígbà lẹ̀ báyìí. Olótù àwọn bàbá ilẹ̀ Yorùbá máa ń pòwe kan wọ́n lẹ́yìn orí tí ó ròyìn ogun kò ní kú Ogun bẹ́ẹ̀ ni. ẹ̀dá tí ó lágbá ẹni kò ní táwọ́ná bó ti ń kórí wọn á jáde ṣùgbọ́n tílẹ̀kẹ̀ bá já kì í pé kọ́rọ̀ máa dàbí òwe bílẹ̀kẹ̀ bá já kò ní pé áyà yín lẹ́nu wọ́n máa jáde ṣùgbọ́n kì í gbogbo wọn orí tí ó ròyìn ogun nínú wọn òun ni ò ní kú o tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn olótù. Èèyàn kan wà wọ́n ṣàlàyé ará Ògbómọ̀ṣọ́ ni wọ́n á ṣàlàyé pé àwọn fẹ́ fẹ́ ìyàwó ọmọ tí wọ́n lọ́kùnrin wọ́n fẹ́ fẹ́ ìyàwó ara àwọn fámìlì àwọn píríncípà tí wọ́n gbé yẹn ò ní fámìlì ibi tí wọ́n ti lọ mú yàwó wọ́n wá ṣàlàyé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó yẹn láìpẹ́ yìí ni wọ́n wá ṣàlàyé pé ìgbà tí wọ́n fẹ́ lọ ṣe ìgbéyàwó yẹn wọ́n ní ń ṣe ni gbogbo àwọn èèyàn táwọn ní ẹja aró Ògbómọ̀ṣọ́ o àní wedding ló ń Ògbómọ̀ṣọ́ o wọ́n ní gbogbo wọn ò dáhùn o pẹ̀lú pé wọ́n ó jáwọ́ pé bó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìpáwọn sọ pé ó ti ṣẹlẹ̀ kọjá ètí àwọn ò ní gbúrú ẹ̀ lágbọ́rọ̀ lọ́hùn aláwọn èèyàn ò lọ tó túmọ̀ sí pé ìbẹ̀rù bójú yẹn ti pọ̀ gan débi pé àwọn tó fẹ́ wálé gan láti ìlú òyìnbó míì báyìí wọ́n ń bẹ̀rù àti wálé àwọn tó wà nílé a lè rìnrìn àjò mọ́ ọgbọ́n wo ní individual lè dá sí i tó jẹ́ pé wọn ò ní mọ rí òun jí gbé. Olótù
kí n tó gbaṣẹ́ ìránṣẹ́ I was a businessman. Òyìnbó ọ̀rẹ́ mi kan pè mí ó lóun fẹ́ wá dà kankan lẹ̀ Nàìjíríà lẹ́dẹ̀ máa cost nǹkan bíi $500 million. ṣé ń gbọ́ $500 million lẹ́ẹ̀ fi ṣe business yìí mi kàn déédéé sọ fún yín ni mo fẹ́ kó kíní ẹ̀ ṣẹlẹ̀ tán mo ti connect ẹ̀ bó ṣe máa ṣe gbọ́ everything. ṣe nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ ó pè mí ó ní ṣé mo rí news wa mo ní mò ń rí ó ní kí ni mo rí sí mo ní kó jọ kó jókòó náà kémi náà lọ wò dáadáa nígbà mo padà dé mo confuse ẹ̀ tì kódà mo ti bá rí lẹ̀ within Ìṣẹ́yìn sí Ìbàdàn mo ti bá rí lẹ̀ ń bẹ̀ torí nǹkan tó fẹ́ ṣe ó máa cost ẹ̀ more than 50 acres ṣùgbọ́n ẹ wo àwọn tó máa jàǹfààní bẹ́ẹ̀ o kẹ́ bá lè mọ̀ pé ṣébi èyí tèmi fẹ́ sọ èyí tá àmọ́ nǹkan torí ẹ̀ tẹ́ ẹ̀ bá ń ṣe nǹkan kó máa ro many things. ìfún Nàìjíríà ẹni mélòó lè rò òkè ẹ wò ẹ jẹ́ sọ kí nǹkan tó ṣẹlẹ̀ fún tẹ̀ mọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà ń sìn báńkì bank interest ló ń kówó sí wọn dá business sílẹ̀ wọn torí pé kí ni ẹ̀rù ń bà wọ́n mọ̀ kí bank insurance wà ń bẹ̀ fún wọn bó ti kó rí ojú wa jáde ṣé ẹnìkan lọ dákò sí ẹran á jẹ gbogbo ẹ̀ àbẹ́nìkan á dáṣẹ́ lẹ́sìn wọ́n á dẹ̀ sọ ọ́nà sí ta ló fẹ́ fún ní owó yẹn padà. So ọ̀rọ̀ security ó jẹ́ nǹkan tó wà very important tí wọ́n ní gbọ́dọ̀ takù gidi otherwise a máa cause a lot of damages unknown to many people. So olótù ọlọ́run àbá wa ṣe torí ẹ̀ pírẹsidẹ́ǹtì ọlọ́run á fún wọn ṣe o kó má fi ọ̀rọ̀ security ṣòṣèlú o gbogbo ọ̀nà bá lè gbà nìkan gbà bọ́jà ẹ̀kan iná máa ṣe pírẹsidẹ́ǹtì wọn nìkan ṣe ṣùgbọ́n tí nǹkan ìbá continue báyìí ṣé tẹ́lẹ̀ ebi ló ń pa àwọn èèyàn lẹ́yìn ebi sì wọ́n tún di pé inú fu àyàfu báwo ni àwọn èèyàn ṣe ní máa kú anyhow inú ẹ̀rọ ẹni tí ò ló ń jẹ gidi nígbà tẹ́lẹ̀ tọkàn lọ ilẹ̀ tọkàn lọ sókè ohun tó ń fà á nìyẹn olótù ní tí mo lè sọ sí yẹn nìyẹn o. ọ̀dà àwọn èèyàn múra lọ́tún lọ́sì pẹ̀lú ìgbàgbọ́ wọn àwọn míì lọ ń ṣe oògùn ìbọn oògùn àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo ló yẹ káwa ṣe lásìkò tá a wà yìí tí ọwọ́ àwọn ará bímọ káyàn. olótù ìmàlùkù báwọn kò ṣe tèmi kan ni pé orí tí ó ròyìn ogun kò ní kú. alákọ̀ọ́kọ́ àwọn bàbá wa sọ pé ìfura òun lóògùn àgbà máa ṣe nǹkan pẹ̀lú tìfura yéé rìnrìn alẹ́ máa lọ ibi tó bá ti dájú ibi tó ò bá mọ̀ lámọ̀ dájú má bá wọn rìnrìn bẹ́ẹ̀ bá ti di pé ilẹ̀ ti ṣú òrẹ́ tó ń bọ̀ lókèrè mú gbanulé ẹ lọ èmi tó bá wà láyé òun ló ń jẹ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun tó bá gbójúlé tó bá kó bá kó mọ̀ òun ni kò gbájúmọ́ dáadáa wọ́n jẹ́ Christian bá ní gbájúmọ́ Jésù kò ṣó ẹ bọ́jà àbáláyé ní ẹni òṣà tó bá ń sìn gbájúmọ́ wọ́n jẹ́ mùsùlùmí ní kì í ṣe pé wàá máa ṣe yọ́bọ̀yọ̀bọ̀ o nítorí wọn bá lè fi defend ara ẹ̀ kó fi defend ara ẹ̀ tó bá lọ pẹ̀lú òfin gbèní kò yọ̀bọ̀n sápò ń sì pé àwọn ní defend ara irọ́ o tó bá ti bófin Nàìjíríà mu I don't say that o so tí mo lè sọ nìyẹn olótù. ọ̀rọ̀ rèé Fẹ́mi Wahab ẹ fáwọn èèyàn lámọ̀ràn lápapọ̀ lẹ́yìn náà ẹ pè nọ́mbà yín fáwọn èèyàn ká tó máa lọ. àmọ̀ràn tí mo wá fún àwọn èèyàn lápapọ̀ ni pé ẹ̀yin èèyàn tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sí wọn làkejì wa ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ wo Alhaji Oríyọmí ẹ wo Ṣèyí Mákindé ọ̀rẹ́ wọn close tẹ́lẹ̀ débi pé Ṣèyí Mákindé ń sọ last time pé ìgbòtẹ́lẹ̀ kẹrẹ dì Fẹ́mi Oríyọmí ẹ bá nìyẹn dì fún tó yẹ jẹ́ pé tó bá ń bá àyàn ṣe máa fàyè jálẹ̀ o ọ̀tá máa dọ̀rẹ́ ọ̀rẹ́ a sì máa dọ̀tá. Alhaji Oríyọmí máa gbà yín lámọ̀ràn ní kí tẹ bá gbójúlé ẹ lọ gbàdúrà dáadáa. àwọn bàbá wa ní wèrè èèyàn ló ń jà fún lù ú nítorí àwọn ilẹ̀ Yorùbá èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o tákìlù lẹ bá ń jà fún ẹran tí ẹ bíi tiyín náà ẹnìkan kú lè ní kọ̀ọ̀kan ayé continue ni it's just a one silence 1 minute silence to the whole world ẹ bá tún mọ̀ pé wọ́n ti fẹ́ le jù ẹ̀jẹ̀ wọn ó ṣèjọba wọn ń gbò bá yá aráàlú àgbèjà ara wọn tí màá gbà lájì lámọ̀ràn nìyẹn. táwọn ẹ̀mọ̀ pé ẹ lè fèsì ẹ̀ pẹ̀lú àdúrà gbogbo ẹ̀ kọjú sí ẹlẹ́tọ̀ọ́ sí ní tẹ́ fẹ́ ṣe ẹnìkan ò lè sọ pé ṣe nílùú kan náà lẹ́jọ́ wà ẹ̀gbọ́n àwọn kan ẹlẹ́mìí ẹ̀ o. now concerning àwọn tó ń jínigbé àti Sunday Igboho àwọn ọba wa mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí wọ́n ní Sunday Igboho kọ sí tìlú ẹ̀
káwọn náà ṣe kíni kán pe Sunday Igboho sí conference àwọn ọba yẹn kán bá ṣe meeting kán ya kíkanjú nílùú kọ̀ọ̀kan wọn lọ bá Sunday Igboho kán dira fún wọn kán jẹ́ kíni kí kálukú máa defend ìlú ẹ̀ fúnra wọn bẹ̀tẹ̀ wá fẹ́ wọ ọgbó kán máa ránṣẹ́ pọ̀ ọlọ́pàá kódà káwọn ọdẹ máa lọ bí 100 ọlọ́pàá 4-5 òtítọ́ láàrin wọn wàá dàbí evidence say government is backing us up táwọn ọlọ́pàá náà lẹ́bi láàrin ìlú yẹn so n tí màá sọ tí wọ́n lè ṣe nìyẹn Ọlọ́run ní fún wá sílẹ̀ wọ́n gba aládùúrà bó ṣe òun kò rí gbogbo apátápátá a máa ròyìn ogun ni a ò ní gbógun lọ ní orúkọ Jésù mo wá ń gbàdúrà gbogbo ẹ̀dákẹ́dá tó bá forí pamọ́ tó ní Nàìjíríà lára ìdájọ́ Ọlọ́run á dé bá wọn ní orúkọ Jésù mo wá ń gbà ní àdúrà lénìí gbogbo agbára kí agbára tó bá fẹ́ lò lọ àlàyé Oyèyẹmí lórí bíyà físíkà ni tàbí spiritual tó bá wà lórí right ẹ̀ ọ̀nà àgbè níjà ní orúkọ Jésù mo wá ń gbà ládùúà gbogbo ẹnikẹ́ni tó bá sọ Nàìjíríà tàbí orílẹ̀ ìpínlẹ̀ tó bá wà sábẹ́ àpò pé òun ni wọ́n máa control ẹ̀ ìdájọ́ tọ́lọ́run dá fún fẹ́rẹ́ o abákálukú wọn lórúkọ Jésù ẹni ń fara nílùú gbogbo tó bá ní kó tó kó àbàjẹ́ lójú ẹ̀ ẹni bá tọ́jú ìlú Ọlọ́run á tọ́jú ẹ̀ bíi tiẹ̀ náà lórúkọ Jésù Ọlọ́run ò ní fògbà wá sílẹ̀ o ká máa ṣe jẹ́jẹ́ rí pé kí ni ayé yìí ẹ̀ẹ̀kan tá a máa wá náà rè á ní padà wá nọ́mbà mi ò yí padà +34 698 256 +34 698 256 ẹ tún lè lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab program bó ti kàn bẹ́ẹ̀ yẹ́kẹ́ lóríṣiríṣi ẹ máa rí ń bẹ̀ àti tí aládùúrà ní àti tọ̀tún àti tòsì ẹ máa rí tá a ṣe ní ṣọ́ọ̀ṣì gan ẹ máa rí wọn ń bẹ̀ tó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run ní fún wa sílẹ̀ ní orúkọ Jésù àmín. ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain ẹ ṣeun ọ̀rọ̀ tí ẹ sì ti fi síta yìí mọ̀ báwọn èèyàn náà ti gbọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho olóyè tí wọ́n wọnú àwọn igbó kiri lásìkò yìí pé kí Yorùbá kó lè ráyé gbé kí ààbò wa kó lè túbọ̀ dúró re sí i mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ni eegun aláré ẹ ṣeun o ó dìgbà kan náà láti máa fi lè pàdé Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́ èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí ìkan ń jẹ́ àṣà èkejì ń jẹ́ Afrobeat on Broadway kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music kẹ́ ẹ download kẹ́ ẹ share kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́ ará ojúlùmọ̀ ẹ ṣé mo dúpẹ́ o èmi ọmọ yín rèé o Adébóyè Adégbénró Bàbá BG àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. ẹ ṣé mo dúpẹ́ o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó.